bí ọmọ mi tí mo bí ọkùnrin lónìí. Ẹ má jẹ́ kó yà ẹ́ lẹ́nu. Àkọ́bí ọmọ mi táwọn èèyàn pè lọ́mọ mi, àbúrò bàbá mi lónìí. Sọ́kọ yín wá mọ̀, ṣe sọ fọ́kọ yín, ọkọ mi mọ̀ kẹ́, so ṣe sọ síta ni, pé ọgbọ́n tí mo bí o, tọkọ mi ò bóun ló ní o. Ó dà àbúrò bàbá mi lórí kí n tì mọ́ lọ́rùn. Ọmọkùnrin lóòótọ́ àwọn jọ ń fẹ́ra wọn. Ó bá wọn lájọṣepọ̀ lóòótọ́, àmọ́ nǹkan ló lóyún o. Àti ṣe òun kọ́ ló lóyún, kódà ọmọkùnrin ó ń lo rọ́bà dáàbòbò ní kọ́ńpáǹdì àwọn face man face you ni. Òun kò òun yìí wọn níyàwó, ìyàwó wọn ò bá wọn gbé, wọn ní àwọn ọmọ o, wọn ní àwọn ọmọ ọ̀dọ̀ wọn lòun gbé, ọ̀dọ̀ wọn lòun gbé o, wọn ní àwọn ọmọ ọ̀dọ̀ wọn lòun gbé. Wọn kú yìí báyìí tó wá dáadé báyìí òun máa ń sùn tí wọn bí ìyàwó wọn. Tóun bá sọ pé àwọn ọmọ wọn ò mọ̀ gan kékeré ni, òun jù àwọn ọmọ wọn lọ, gbogbo ṣùgbọ́n lòun jù lọ, tó dàgbà jà wọn lọ tó jọkùnrin. Òun máa ń sun ilé, ó máa ń sun yàrá àwọn ará ilé bẹ́ẹ̀ yẹn, but àwọn mẹ́tẹ̀ẹ̀ta tòun àtàwọn méjì, àwọn méjì máa ń sun lẹ́lẹ̀, òun àti wọn jọ máa ń sórí bẹ́ẹ̀dì ni. Òun àti wọn jọ sórí bẹ́ẹ̀dì ni. Ó ní àti ṣeun tó wá sí dòru, àwọn bóun sọ ní pé èèyàn báyàwó ẹ̀sùn ni wọ́n bọ́ sí òun lórí káàkiri ní abóhùn lájọṣepọ̀. Nígbà tó ń sọ fún wọn pé nǹkan táwọn ṣe yìí pé ọdún òun ò kì í ṣe virgin o, nǹkan ló sì virgin òun kó òun sọ tọrọ fún yín. Ó ní àmúgbà tó ń dọ́dọ̀ wọn fi dúdú fẹ́ yí òun lọ́rùn. Bàbá òun wà nílùú, ó ní kó máa bọ̀ wá sí kó wá gbọ́dọ̀ wọn. Ìgbà tó ń lóyún ló sọ fún wọn pé òun rí nǹkan oṣù wọn. Wọ́n ní wọ́n jẹ́ kó jẹ́ sí wọ́n sọ fún òun pé kó má ṣẹ́yún tí ẹnìkan jíṣẹ́ fún òun yẹn ló wà lọ́kàn òun. Nígbà tó ń sọ fún wọn pé òun lóyún, ó ní àti ṣeun. Wọ́n wá ní ẹ̀ṣẹ́ òní boyfriend ni. Ó ní òun ní boyfriend. Ọmọ tó wà ní àbúrò bọ̀dá bàbá àtẹ̀jọ́ máa ń ṣe aṣọ fún náà ni, sọ fún pé olóyún. Wọ́n kọ́ dáhùn àṣẹ ń fò òun, sọ pé òun ò ṣẹ́yún, ó ní kó má ṣẹ́yún o. Ṣé wàá sọ pé àbúrò àbẹ́ẹ̀ ló fún ẹ lóyún? Ṣó ṣe sọ síta ni? Ó ní olóòṣẹ́yún, wọ́n sọ fún pé olóyún ni. Ó ní wọ́n sọ fún pé òun lóyún. Ìyẹn náà olóyún. So òun jẹ́ ṣùgbẹ́nu lé wọn fún ìdí oṣù 6 ó tó di pé ìyẹn lọ gbálé. Ó di pé ó lórí ilé kan gbà táwọn fi jọ ń gbé. Ó ní nísìnyí ọlọ́run ti bless ọkọ òun, ọlọ́run ti bless òun, bọ́ ọmọ yẹn báyìí àbúrò bàbá òun ló jọ òun, gbọ́dọ̀ pé àbúrò bàbá òun ni, so níbo tó fọkàn síbẹ̀. Òun ní àìmọye síkírìtì bẹ́ẹ̀ tó wọ̀ táwọn èèyàn ò lè sọ. Tí àwọn oníbò ṣe wáyé sí ìgbà tábúrò tó kàn sọ pé àbúrò kan fẹ́ máa gbé pẹ̀lú àwọn, òun ò tí ì bọ́kùnrin, òun ò tí ì bóbìnrin o, ọkùnrin àwọn ọmọ òun tó ń bí o, òun ní lájẹ́ kò lè bá wọn gbé, kò wọ́n lè bá mi gbé, bí akẹ́lẹ́ gbalé fún wọn ta o, òun ò tiẹ̀ fẹ́ wàhálà. Ó ní wọn ò mọ nǹkan tó yẹ kó máa sọ̀rọ̀ bẹ́yẹn. Nígbà wọn bí ọkọ òun gan bínú sóhun tó wà tó ń sọ fọ́kọ òun ò gbọ́, wọn á lọ sọ fún ẹ̀gbọ́n kan pé rárá o, ayé ti sì gbẹ̀yàn sọ́dọ̀ mọ́ o. Àwọn gbóró máa ń palọ̀, àwọn tó gbẹ̀yàn sọ́dọ̀ nígbà yàwọn tẹ̀sí kọ́lé àwọn. Ó náà ti ṣeun. Ó ń pọ̀ àwọn yẹn ní ìsìn yìí báyìí. Àmì ìgbà tó máa ń tọrọ ìdáríjì lọ́wọ́ àwọn báyìí. Lọ́kùn òun yẹn ó sick, tó ní stroke. Nígbà tó ní stroke, ó máa ń lọ bẹ̀. Ó ní báwo ni ṣe stop àti máa báwo lájọṣepọ̀. Bàtọ́ lóyún yẹn fóṣù 6 yẹn, wọ́n báwo lájọṣepọ̀ ṣe bóyún wọn ni. Kó dàgbà tó wà lé ọkọ òun gbà mí, wọ́n tún máa pè òun, àwọn fẹ́ rí ẹ o. Tó o bá débẹ̀, tó ti fẹ́ gbàgbé àwọn náà nìyẹn ni. Ó ṣe kíní kan náà, ó ti wá délé ọkọ ẹ̀, ó gbàgbé wọn ní tí màá fẹ́ gbàgbé yín, kí ni àwọn àti yóò bá máa ṣe o. Díẹ̀ òun wá sọ̀rọ̀ sí wọn gan, ó sọ ọkọ tó wà nínú òun pé ẹ bá yé òun jẹ tán, pé ṣé ọkọ òun gbọ́dọ̀ mọ̀ pé ìlẹ̀ lọmọ tó wà lọ́wọ́ òun. Òun ṣé wọ́n fẹ́ sọ fún ni, irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn máa ń gbé wọ sàárè ni, yẹn máa ń gbé wọ sàárè ni, ọgbẹ́ ọkọ yẹn kébì gbé kóun gbé wọnú sàárè, kò sí wàhálà. Ìgbà tí wọ́n á síkì, tán ni wọ́n dáwó, wọ́n ṣe kíní kan, ṣẹ̀pọ̀ òun ló tẹ òun ló ṣe kíní kan, ẹni tó tọ̀ òun. Ṣé tẹ̀mí tó wọlé ọkọ lé ọkọ òun wọlé ọkọ? Ṣé ọkọ òun lóyún? Iṣẹ́ tó òun kọ́ ilé ọkọ lòun ti kọ́ parí, ilé ọkọ lòun ti ṣe freedom. Ní àìmọye àwọn ọmọ bẹ́ẹ̀ tábìlì bàbá wọn bá lájọṣepọ̀. Ó ní mo ṣe wà tó máa rí ọmọ kan pẹ̀lú ẹnìkan tó jọ ń lọ wọ́n kẹta, who is that person to you? Lọ́wọ́ pàbó bàbá òun ni. Òun wá ní
o máa kódà ládùúgbò wọn ti mọ̀ òun tó bá ra wọn kọ̀ wọ́n á pè ya wọn wá ń bí tó dàbí ọkọ ẹ̀ ń gbẹ́dú ẹ̀ ó ní ó ti mọ̀ òun ó ti mọ̀ òun kí ní ẹ̀jẹ̀ kọ́ ìgbèdè mọ̀ òun pé òun máa sá sọ̀rọ̀ ni torí pé òun ṣì máa kí ní ẹ̀ ṣì máa ń rìn níbẹ̀ ó ṣì máa ń rìn lórí òun pé àbúrò àbáwọn ló gbà balẹ̀ òun àbúrò àbáwọn ló bóun lájọṣepọ̀ òun kọ́ ló gbà balẹ̀ òun bọ̀ òun ló fún òun lóyún ọmọ òun àkọ́bí àbúrò àbáwọn ló ní ó ní ọkùnrin mẹ́ta lòun ti bí báyìí o first born kò ní méjì tó ń fi ọkọ òun àwọn mẹ́ẹ̀ẹ́ta bá ọkọ òun ló bóun lòun ní òun tó òun lè sọ ni ọkọ òun sàmà sọ pé òun ló kóńdọ̀mù ló táwọn òdì lájọṣepọ̀ òun ní òun ò bẹ́ẹ̀ níbodì lájọṣepọ̀ òun ò ṣe kíní kan oníṣòwò bẹ́ẹ̀ níbodì lájọṣepọ̀ lóòótọ́ tí ìbá ṣe pàgbọ́ àbọ̀ òun tó bóun lájọṣepọ̀ ẹ wò ó ẹ̀yin èèyàn mi sọ kọ́kọ́ jọ̀bù kì í já o mi ní kò kì í líìkì o ẹ má ṣe mi gbọ́ o ẹlòmíì tó wá bóbìnrin lájọṣepọ̀ kò ní tí ì lo kọ́ńdọ̀mù àwọn kan máa ṣe lọ́wọ́ tí wọ́n fẹ́ dà àwọn ìgbà míì òun bẹ́ẹ̀ kankan ti sáré sáà fò jáde bóyá ẹyin kan ti sáré fò jáde kó nu òkú ẹ̀ o ò lè mọ̀ o so ẹ ṣé mo dúpẹ́ thank you.